Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn odi. Ẹ kú pọ̀pọ̀ sísè ọdún àjíǹde. Ẹ jẹ́ kí a gbàdúrà. Baba wa ti Ọlọ́run, a dúpẹ́ fún àánú àti ojú rere tí a rí gbà. A dúpẹ́ fún ìwàsáyé yín. A dúpẹ́ pé ẹ kú fún wa lórí igi àgbélébùú kí àwa kí ó lè yè. A dúpẹ́ fún ẹ̀jẹ̀ yín tí ẹ ta sílẹ̀ ní Gọ́lgọ́tà rẹ̀ gbọ́pẹ́ wa. Orúkọ Jésù, ọ̀rọ̀ tá ò gbọ́ lé ní ẹ má jẹ́ kó ṣe ìlòdì sí wa ní ọjọ́ ìdájọ́. Jésù Olúwa wa, àmín. Ìwé ọ̀run ṣíṣí tí a tọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adeboye kọ. Ìwé ọ̀run ṣíṣí tí a tọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adeboye kọ. Èní ọjọ́ Monday, ọjọ́ Ajé, ọjọ́ kẹwàá oṣù kẹrin. Èní ọjọ́ Monday, ọjọ́ Ajé, ọjọ́ kẹwàá oṣù kẹrin. Àkòrí tí a ó gbéyẹ̀wò lénìí sọ wípé àwọn ìgbà Kristi. Àwọn ìgbà Kristi. A ó mú àkọ́sórí wa nínú ìwé Mátíù orí ìkejìdínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkẹfà. A ó mú àkọ́sórí wa nínú ìwé Mátíù orí ìkejìdínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkẹfà tí ó kà báyìí. Kò sí níhìn-ín o, nítorí ó ti jíǹde gẹ́gẹ́ bí ó ti wí. Wá, ẹ wá wo ibi tí Olúwa ti dùbúlẹ̀ sí. Nígbà tí a ó mú Bíbélì kíkà tí òní nínú ìwé Mátíù kan náà orí ìkejìdínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkíní dé ẹsẹ̀ ìkeje. Ìwé Mátíù orí ìkejìdínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkíní títí dé ẹsẹ̀ ìkeje tí ó kà báyìí pé ní òpin ọjọ́ ìsinmi, bí ilẹ̀ ọjọ́ kìíní ọ̀sẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní mọ́, Màríà Magdalene àti Màríà kejì wọ́n wá láti wo ibojì náà. Sì wò ó, ìṣẹ̀lẹ̀ ńlá ṣẹlẹ̀ nítorí áńgẹ́lì Olúwa ti ọ̀run sọ̀kalẹ̀ wá. Ó sì yí òkúta náà kúrò, ó sì jókòó lé e. Ojú rẹ̀ sì dàbí mọ̀nàmọ́ná, aṣọ rẹ̀ sì fún bí ẹ̀gbọ̀n òwú. Nítorí ẹ̀rù rẹ̀, àwọn olùṣọ́ wárìrì, wọ́n sì dàbí òkú. Áńgẹ́lì náà sì dáhùn, ó sì wí fún àwọn obìnrin náà pé ẹ má bẹ̀rù, nítorí èmi mọ̀ pé ẹ̀yin wá Kristi tí a kàn mọ́ àgbélébùú. Kò sí níhìn-ín, nítorí ó ti jíǹde gẹ́gẹ́ bí ó ti wí. Ẹ wo ibi tí Olúwa dùbúlẹ̀ sí. Kí Olúwa kí ó bùkún kíkà àti gbígbọ́ ọ̀rọ̀ rẹ̀ ní orúkọ Jésù. Àmín. Wàyí ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adeboye ní fún wa ní èní ọjọ́ Ajé. Láàárín gbogbo ọjọ́ méjì méjì nínú ayé ènìyàn, àṣálẹ́ kan máa ń wà. Kódà Jésù Kristi ní ìrírí àwọn ọ̀sán àti òru tirẹ̀. Ọjọ́ àkọ́kọ́, Jésù wá nígbà tí a bí. Lúùkù orí ìkejì ẹsẹ̀ ìkẹjọ títí dé ẹsẹ̀ ìkẹrìnlá wípé kódà àwọn ẹgbẹ́ akọrin ọ̀run ṣe àbẹ̀wò sí ayé láti kọrin ìbí rẹ̀. Gbogbo ènìyàn àti ọba mọ̀ pé a bí ọmọ pàtàkì kan. Bí Jésù ṣe ń dàgbà sókè, ó ń jẹ ìgbádùn àtìlẹ́yìn ribiribi láti ọ̀dọ̀ Ọlọ́run. Ó sì ṣe àìmọye iṣẹ́ ìyanu ńlá. Ọjọ́ rẹ̀ àkọ́kọ́ wà fún ọdún mẹ́tàlélọ́gbọ̀n àbọ̀. Ọjọ́ rẹ̀ àkọ́kọ́ wà fún ọdún mẹ́tàlélọ́gbọ̀n àbọ̀. Lẹ́yìn ọjọ́ àkọ́kọ́ Jésù ní òru tí a kàn mọ́ igi àgbélébùú. Mátíù orí ìkẹtàdínlọ́gbọ̀n. Òkùnkùn ṣú ní ọ̀sán gangan. Bí oòrùn ṣe kọ̀ láti ràn ní ọjọ́ náà. Máàkù orí ìkàndógún ẹsẹ̀ ìkẹtàléníọgbọ̀n. Òun nìkan dá wà nítorí àwọn ọ̀rẹ́ rẹ̀ ti kọ̀ ọ́ sílẹ̀. Kódà ọ̀rẹ́ rẹ̀ tímọ́tímọ́ wọ́n ṣẹ̀. Mátíù orí ìkẹrìndínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkọkàndínláàádọ́rin títí dé ẹsẹ̀ ìkọkànléníọgọ́rin. Ìbànújẹ́ àti ẹ̀rù wà láàárín àwọn ọmọ ẹ̀yìn rẹ̀. Ìwé Jòhánù orí 20 ẹsẹ̀ ìkọkàndínlógún. Ọlọ́run ṣeun tí òru náà kò ju ọjọ́ mẹ́ta lọ. Bí ó bá wà ní àkókò òru báyìí, Ọlọ́run yóò parí òru náà lónìí ní orúkọ Jésù. Ìwé Mátíù orí ìkejìdínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkíní dé ẹsẹ̀ ìkeje. Ṣe àmì fún ìbẹ̀rẹ̀ ọjọ́ kejì Jésù. Ó ṣe àmì fún ìbẹ̀rẹ̀ ọjọ́ kejì Jésù. Oríṣiríṣi nǹkan ló ṣẹlẹ̀ láti ṣe atọ́kùn fún ọjọ́ tuntun náà. Àkọ́kọ́, ilẹ̀ mì tìtì láti fi hàn fún gbogbo ayé pé ọjọ́ tuntun dé. Lẹ́yìn rẹ̀, áńgẹ́lì Olúwa sọ̀kalẹ̀, ó yí òkúta kúrò lẹ́nu ibojì rẹ̀, ó sì jókòó lé. Ó jókòó lé láti sọ pé ní àsìkò yìí ni a ṣẹ́gun títí láéláé. Láti òní lọ,
Gbogbo ilẹ̀kùn tí Ọlọ́run ṣí fún ọ kò ní tì mọ́ ní orúkọ Jésù. Àmín. Mátíù orí kejìdínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkẹrin sọ wípé àwọn olùṣọ́ ṣubú lulẹ̀ nítorí ẹ̀rù bà wọ́n, wọ́n sì dàbí òkú. Ìyẹn ni ìròyìn ayọ̀ fún ọ nítorí nísinsìnyí o ti wà nínú ìgbà ọjọ́ olùgbàlà. Nígbà tí àwọn ọ̀tá rẹ bá rí ọ tí ò ń bọ̀, yálà kí wọ́n sáré tàbí kí wọ́n dákú. Ọjọ́ Jésù jẹ́ èyí tí yóò wà títí láé. Láìpẹ́ yóò wá láti mú àwọn ọmọ rẹ̀ kí a lè bá jọba pẹ̀lú rẹ̀ nínú ògo. Bí o bá wà lára àwọn ọmọ rẹ̀, o kú oríire. Ṣùgbọ́n bí o kò bá sí nínú wọn tí o sì ń dẹ́ṣẹ̀, a jẹ́ pé o sì tún kàn mọ́ àgbélébùú lẹ́ẹ̀kejì ni. Ìwé Hébérù orí ìkẹfà ẹsẹ̀ ìkẹfà. Nítorí náà, a ó ṣe ọ́ bí ọ̀kan nínú àwọn tí a kàn. Bí o bá gbọ́, bí o bá sì gbọ́n, ìwọ yóò fi ayé rẹ fún nísinsìnyí kí o sì takété sí ẹ̀ṣẹ̀ láéláé. Kókó ọ̀rọ̀. Àjíǹde Jésù túmọ̀ sí ìyìn rere fún àwọn ọ̀rẹ́ rẹ̀, ṣùgbọ́n ìròyìn ìbànújẹ́ fún àwọn ẹlẹ́ṣẹ̀. Èwo ni ìwọ fẹ́? Àjíǹde Jésù Kristi túmọ̀ sí ìròyìn rere fún àwọn ọ̀rẹ́ rẹ̀, ṣùgbọ́n ìròyìn ìbànújẹ́ fún àwọn ẹlẹ́ṣẹ̀. Èwo ni ìwọ fẹ́ tàbí èwo ni ó jẹ́ tìrẹ? Orúkọ Jésù. Àjíǹde Jésù á jẹ́ ìyìn rere fún wa nítorí àwa yóò dúró ní ìhà tiẹ̀ títí dé òpin ní orúkọ Jésù. Àmín. Olúwàbùkọ́lá Ayako ní orúkọ mi tí ẹ mọ̀ sí ìyá ènìyàn rere, ìyá ọmọ rere, ọ̀rẹ́ ẹ̀yin ènìyàn rere lórí ọ̀run ṣíṣí tí òní. Nígbà tí a tún máa pàdé ní ọ̀la, kì í dùn púpọ̀, ṣókí lọ́bẹ̀ oge. Ó dàbọ̀.